ṣẹlẹ̀ níbi tẹ́mi arákùnrin kan gbé ti lọ sí lórí ọ̀rọ̀ pé àràlẹ̀ ọlọ́kadà ni o igi lásán ló dì mú tó dẹ̀ kí gbogbo ara ayé ipò dìgbà ó dìgbò ṣe ẹ mọ̀ ṣí ẹ̀ ìyàwó arákùnrin yìí dà ẹ bá ń gbé fóònù sí ẹ bá ń gbé kiri sójú ẹ̀kọ́ nìyẹn ẹ káalẹ́ o mo ń gbọ́ yín sọ̀rọ̀ sókè. Orúkọ tèmi ni Oyènẹ́yẹ Olúwatóyìn. Oyènẹ́yẹ Olúwatóyìn kí ni ohun tó ṣẹlẹ̀? Ohun tó ṣẹlẹ̀ ni ní ọjọ́ Sátọ̀dé mo lọ sí church ọjọ́ Sátọ̀dé yẹn ni confession wa ìgbà tí mo dẹ̀ délé ní nǹkan bíi 7 ọkọ bí pè mí láàárọ̀ ní alẹ́. Ó délé nǹkan bíi aago 7 lálẹ́. Bẹ́ẹ̀ni ọkọ mi pè mí ó ní kí àwọn ọmọ òun bọ̀ òun pọn mi sílẹ̀ torí tóun bá délé pé òun fẹ́ wá fọ ọ̀kadà àwọn ọmọ yẹn dẹ̀ lọ pọn mi. Iṣẹ́ ọ̀kadà lọkọ rẹ̀ ṣe. Bẹ́ẹ̀ni. Tálẹ́ni tó bá mi gbogbo iṣẹ́ àpè ẹ̀ló òkè mo ń gbọ́. Àwọn ọmọ yẹn pọn mi ìgbà tí wọ́n pọn mi tán a dẹ̀ wọlé a dáná a jẹun ìgbà tó máa tó nǹkan bíi aago 10 ó dẹ̀ wọlé ìgbà tó wọlé ó ní ó dẹ̀ jẹun mo bóúnjẹ fún ó jẹun ó wá bọ́sítà padà láti fẹ́ lọ fọ ọ̀kadà yẹn ìgbà tó bọ́sítà padà ó dẹ̀ bá ojú fíndò bá mi sọ̀rọ̀ pé àyà aládùúrà tún ti ṣe páànù sí tútù kò sí kíní tó rí sí ojú ọ̀nà mo dẹ̀ yẹ kó yẹ pé gbà tèmi náà ti ṣọ́ọ̀ṣì dé ń pé òun ni mo bá ń pé ó ti fi páànù gba fẹ́ǹsì tútù kò sí tí ó kọ́kọ́ ṣe ó wá lọ sí. ìyá aládùúrà ta ló ń jẹ́ ìyá aládùúrà? Ìyá aládùúrà ní òkè ìṣàjẹ́ ìyá ṣeun. Ìyá ṣeun ìyá aládùúrà lókè ìṣàjẹ́ òun àtọkọ rẹ̀ náà jẹ́ ń jà sórí ilẹ̀. Bẹ́ẹ̀ni sà. ok ìta kọ́ débẹ̀ nú àwọn méjèèjì. Ọkọ mi ló kọ́kọ́ débẹ̀ òun ló kọ́kọ́ ralẹ̀ níbẹ̀. ló kọ́kọ́ ralẹ̀ ọkọ rẹ̀ ló kọ́kọ́ kó délé. Rárá òun ló kọ́kọ́ kó délé. Obìnrin yẹn ló kọ́ kó délé. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ọkọ rẹ̀ ìyá yẹn ló kọ́ ọkọ rẹ̀ ló kọ́ ra ilẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ìyá yẹn ìyá aládùúrà ló kọ́ kó délé. Bó ló ṣe wá ṣẹlẹ̀? Ìgbà tó ó wá ní òun rí ọ̀nà kan tí wọ́n fi lẹ̀ láti máa bá wá sí ọ̀dọ̀ wa torí nígbà tí wọ́n mọ tútù kò sí yẹn náà wọ́n máa ń kọjá wá sí ọ̀dọ̀ wa ó dẹ̀ sọ pé òun ò fẹ́ rí kó gba sàkání òun kọjá ìyẹn ò jẹ́ kí n gbàbẹ̀ ìgbà tó tún wá fi fẹ́ǹsì ṣe páànù ṣe tó lọ sókè ó tún wá fi ọ̀nà yẹn lẹ̀ ọ̀nà yẹn nìyẹn rí lálẹ́ ọjọ́ yẹn pé àwọn náà wọn ò ní gba bíbá ìmọ̀ dìmọ́tò ti ní pé òun ò gbọ́dọ̀ gba ọ̀dọ̀ òun tóun dẹ̀ kí ń gbàbẹ̀ ìgbà tí wọ́n ṣe tútù kò sí òun wà láwọn wọ́n tún ṣì ń kọjá wọ́n tún ti fi páànù gbé sókè wọ́n tún ṣì yọ ọ̀nà yẹn lẹ̀ ọ̀nà yẹn nìyẹn wá lọ kógi sí èmi dẹ̀ ń fún ọmọ mi lóúnjẹ lọ́wọ́ nulé àwọn ẹ̀gbọ́n ẹ̀ ti lọ wẹ̀ nínú ilé ń bẹ̀ nínú bedroom wa bí mo kàn ṣe gbọ́n agbáriwo yé oró mo bá sáré bọ́ síta ìgbà tí mo bọ́ síta ni mo bọ́ àwọn aládùúrà tọwọ́ gámẹ́ǹtì àwọn 4 ọmọkùnrin 4 pẹ̀lú ìyá aládùúrà yẹn ló ní ẹ fọ́ lójú ẹ nọkẹ́ fọ́ lójú ìgbà tó nójú òun ni ó sì ń sọ pé òun yí ọ̀nà kan láti fẹ́ máa wá síbí báyìí ẹ nà bẹ́ẹ̀ ni sà ìyá aládùúrà yẹn ló sọ bẹ́ẹ̀ ni sà bí èmi ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo ni pé gbogbo ará àdúgbò ẹ gbà mí o gbogbo wọn ṣàṣà lọ ìgbà tí gbogbo wọn kúrò ń bẹ̀ mo súnmọ́ mi ò lè dá gbé mọ́ mi ì lè dá gbé mo bẹ̀rẹ̀ sí ní pariwo gbogbo ará àdúgbò mi ì rí ẹnì kankan yọjú sí mi mo wá sáré lọ títí ọ̀dọ̀ wa mo bẹ̀rẹ̀ sí ní dá ọ̀kadà dúró ń pé kọ́ jọ ọkọ̀ bá mi gbé ọkọ̀ mi ń pé ó ti lù pa ọ̀kadà tí mo kọ́kọ́ rí ó tẹ̀lé mi lọ síbẹ̀ ìgbà tó débẹ̀ tóun náà fà lọ́wọ́ sókè ó ní madam àwọn ò lè bá yín gbé o ń pé wọn ò lè gbé o èmi ṣáà tún pariwo lọ sí títì again mo tún rí ọlọ́kadà míì ìyẹn wá ní madam kóun má parọ́ fún yín mọ́tò ló lè bá yín gbé ọkọ̀ yín pé òun ò lè gbé mo wá ní kí ọmọ mi tó dàgbà lọ bá mi mú fóònù wá nulẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní pe ẹ̀gbọ́n wọn nọ́mbà tí wọn lọ mo ṣẹ̀ wá pe ọmọ ẹ̀gbọ́n wọn yẹn pé kó bá mi máa lọ sílé o tí ó bá ń ṣe lé lówà pé wọ́n ti lu kébì pa ó ń pé wà ńlẹ̀ńlẹ̀ ó ń pé kò lè dìde o pé mi ò lè dá gbé o lẹ́yìn yẹn mo ṣẹ̀ wá tí wá sáré lọ sísì láti lọ wá taizin ìgbà tí mo ṣàbẹ̀rẹ̀ sí ní dá mọ́tò dúró sí mo wá rí taizin kan ìyẹn ń gbé ọmọbìnrin kan ó sọ fún mi pé àfi kóun bá rí ọlọ́kadà tó máa bóun gbé ọmọ ẹni tóun gbé nítorí abúlé ló ń lọ mo ṣàbẹ̀rẹ̀ sí ní pariwo ń pọ́ máa rí ìkọ́jọ yẹn òun ò lè fi sílẹ̀ mo ṣàbí tí mo ti ń sáré lọ padà àwọn bàbá ọkọ mi àwọn ẹ̀gbọ́n ọkọ mi yẹn náà wọ́n ti dé mọ́tò yẹn ṣàwà ó ṣàgbé sí inú mọ́tò ṣùgbọ́n wọn ò jẹ́ kémi tẹ̀lé ọ ní kí n máa lọ pé kí n máa lọ ká wá dúró ìgbà tí mo ṣàwọ̀ pé kí n dúró kẹ̀ mo ti wá rí ọ̀kadà láti máa tẹ̀lé wọn lọ ibi tí mo ti ń tẹ̀lé wọn òun ni mo ti rí ọ̀kadà míì tó ti padà pé ìyá àánú ibo ló ń lọ mo ní a fẹ́ máa lọ pé hospital tí wọ́n ń gbé lọ́nà ń gbé lọ sí Kórèdé hospital so wá ní pé kò nídìí o ń pé àwọn ń gbé lọ sí hospital ibì kan ń pé ó ní kí n máa lọ sí Ṣàjẹ́ ń pé kí n máa lọ sí family house wọn ní Ṣàjẹ́
aṣáájókòó sí ṣàjẹ́ yẹn la ọ̀kadà padà gbé mi lọ kò pẹ́ tí gbogbo wa jókòó òun ni wọ́n pẹ́ nìkan mẹ́ pé ẹ má jẹ́ kí Ìyanu gbọ́ o ń pé Kàbírù ti dákẹ́ ń pọ̀ ti dá padà sílé ni wọ́n ṣe sọ bẹ́ẹ̀ fún un pé kò dé hospital ó ti dákẹ́ o òun ni wọ́n ṣe sọ bẹ́ẹ̀ fún un mo wá ní àṣìbí ọkọ mi lọ́nà ti dákẹ́ wá ní rárá ń pọ́n náà ń gbé lọ síbòmí ní òru ọjọ́ yẹn ọ̀ṣá jẹ́ kí n mọ nǹkan kan ìgbà sílẹ̀ wá mọ́ lọ́wọ́ ní pé tó bá máa mọ̀ ń pé kó mọ̀ ń kọ́kọ́ sọ pé ọkọ ẹ̀ ti dákẹ́ o bó ṣe ṣẹlẹ̀ nìyẹn o ní ọjọ́ Saturday yẹn before Saturday yẹn ní ọjọ́ Thursday ìyá aládùúrà dẹ̀ wá sí ó fo fẹ́ǹsì wá bá wa ní ọ̀dọ̀ wa ń pé Olúwa sọ pé ìyá aládùúrà fún fẹ́ǹsì ilé tiẹ̀ bẹ́ẹ̀ ni sà ó wá bá yín lé tiyín bẹ́ẹ̀ ni sà kí ni wọ́n sọ pé Olúwa mo sọ wá rí ní orí àpáta wọn pa kí ni màmá yìí ń ṣe lórí àpáta ó ní Olúwa sọ pé kóun wá bẹ́ igi ní orí àpáta sínú ilẹ̀ wa ẹni tí ò kìnkí tó jẹ́ tó bá kí ẹ ò ní dá lóhùn ẹ̀gbọ́n kan mi kan wà lọ́dọ̀ wa wá ra ọjà àwọn fẹ́ sun ọ̀dọ̀ wa mọ́jú láti lọ jíra ọjà ńjọ́ kejì ìyẹn wá ní kí n má bàa san kọkàn torí mi ń fọṣọ lọ́jọ́ yẹn pé kí n má bàa san kọkàn kí n jẹ́ kí ó gé ó ṣàgé igi yẹn ṣá láti fẹ́ fìfà wàhálà náà gbogbo àwọn nǹkan tá a gbìn síbẹ̀ yẹn ló gé igi yẹn lù lórí owó gbogbo ẹ̀ mọ́lẹ̀ wọn ṣáà ní pé kí n má sọ̀rọ̀ pé kí n fi sílẹ̀ pé ọkọ mi sì ní òun fẹ́ gé igi yẹn náà tẹ́lẹ̀ torí igi yẹn máa ń so èso kan tó máa ń jábọ̀ ó máa ń túká bíi tòmátò báyìí pé kí n fi sílẹ̀ kí wàhálà yẹn máa lè ṣẹlẹ̀ pé kí n fi sílẹ̀ sí náà òun ìyá yẹn ṣẹ̀wá gbé nǹkan tó gbé dìde ní ọjọ́ Saturday yẹn láti fún ọkàn mi lọ́rùn pa láti ní kó fọ́ lójú pé kó ṣàpá pé gbà tó wà ní ayé. irú ikú wo lọkọ rẹ irú ikú wo ni wọ́n fi pa olóògbé. ọkùn lọ́rùn ni ó dẹ̀ sọ fún wọn pé kí wọ́n fọ́ lójú ń pé gbà tó ní ojú ló mọ̀ pé òun yọ àyè sílẹ̀. ìwọ wà ń bẹ̀ ńgbà tí wọ́n kù náà. bẹ́ẹ̀ ni sà torí inú ilé ni mo wà mo sáré jáde mo rí àwọn tó wọ gámẹ́sì àwọn mẹ́rin ní sà. wọ́n wá kì í lọ́rùn. pẹ̀lú yàládùúrà wọ níkà. ẹ̀hún táwọn èèyàn ń sọ ni pé igi tó dì mú. rárá o kò digi mú o ó ti wú di igi. ọ̀rọ̀ pé ó digi mú ó ṣe oró kì í ṣe kò digi mú o ó ti rí igi yẹn mọ́lẹ̀ ọ̀rẹ́dì ó ti rìn bí ẹsẹ̀ méjì ó ti kan igi yẹn ó ti kúrò ńbẹ̀ díẹ̀ òun ni wọ́n ṣùrùbò tí wọ́n dẹ̀ fọ́ lójú lọ́yọ̀ tó gbà sẹ́mi náà máa débẹ̀ ojú ẹ̀ ń wa omi ni. ṣáàtì nǹkan bọ̀ lójú ni. mi mọ tó ti bọ̀ lójú o èmi kàn pariwo kí gbogbo yẹn gbà bẹ́ẹ̀ ni sà torí èmi náà mi ò lè sún mọ́ wọn gbà tí ò síyàn ládùúgbò mi mọ tó lè ṣe fẹ́ mi ó kàn pariwo gbà tí wọ́n gbọ́ tí mò ń pariwo bí ogun wọn ṣe sá lọ nìyẹn. kọ́tù rẹ tó jáde láyé. bẹ́ẹ̀ ni sà. ó lágbára ọkọ rẹ ló kọ́ dé àdúgbò yìí. bẹ́ẹ̀ ni sà. ṣùgbọ́n ìyá oṣọ́ọ̀ṣì ló kọ́kọ́ ní. bẹ́ẹ̀ ni sà. ó lágbára mò ń bọ̀ ǹjẹ́ a rí bíríkìlà bó bọ̀ ẹ bá ń fi fídíò yẹn hàn jẹ́ wò ná ṣe a lè fi fídíò yẹn a lè fi hàn torí Facebook a lè fi fídíò yẹn hàn torí pé òkú ọkọ arábìnrin yìí ó wà nù lẹ́bí kò sínú lẹ́bí o a ní nínú lórí social media tá a gan rìkọ̀dù ẹ̀ má fi hàn arábìnrin yẹn ò dákun má jẹ́ o tún bẹ̀rẹ̀ nǹkan mi bíríkìlà ò lẹ gbéṣẹ́ fún. bíríkìlà tí a gbéṣẹ́ fún àwọn náà wà níbí báyìí pẹ̀lú wa. ẹ jẹ́ kí bíríkìlà máa bọ̀ nínú ilé bíríkìlà ẹ jẹ́ máa bọ̀ nínú ilé ń bí bíríkìlà ti jòkó ẹ káalẹ́ bíríkìlà ẹ káalẹ́ sàn. ẹ súnmọ́ kìíní yẹn dáadáa ẹ fa gòkè ìbálòpọ̀ ọ̀rẹ́ ó yá bá ń sọ kìíní yẹn máa dáadáa bíríkìlà ẹ káalẹ́ sàn. dárúkọ rẹ orúkọ mi ni Kazeem súnmọ́ Ògúnṣọlá. kìíní yẹn dáadáa orúkọ mi ni Kazeem Ògúnṣọlá. Kazeem Ògúnṣọlá bẹ́ẹ̀ni ó yá. èmi ni bíríkìlà tó bá Kàbírù kọ́lé ẹ̀ ilẹ̀ yẹn áplọ̀t ni so màmá yẹn ìyá ṣọ́ọ̀ṣì yẹn gangan kọ́ lórí yẹn jọra lẹ̀ mo pẹ̀lú ọ̀rẹ́ kan náà jọra lẹ̀ mo wá pín ilẹ̀ yẹn sí méjì fún wọn so ilẹ̀ yẹn kéré ọwọ́ ìyẹn wá bọ́ sínú kòtò ọ̀rẹ́ yẹn wá ní kí ẹni tí ó talẹ̀ fún ẹ kó bóun wá báyà sí náà fi tà fún ìyá ṣọ́ọ̀ṣì mo wá bá yọ tó bedroom. lẹ́yìn tó túmọ̀ sí pé half plot ni ìyá ṣọ́ọ̀ṣì náà rà. nọ́ra mo wá bá yọ 2 bedroom àwọn alákọ̀ọ́ṣe foundation kí ìyá ṣọ́ọ̀ṣì tó débẹ̀ ìgbà tá a ṣe foundation yẹn ọmọ ẹ̀wá tó kò sí agbára tó máa fi parí ilé yẹn mo wá ní ká yọ yàrá méjì lẹ̀ àwa ṣe sitting room and dining toilet bath. àdúgbò là ń sọ ń parẹ́. ṣàjẹ́ ní odò ẹran ṣàjẹ́ lókè odò ẹran ṣàjẹ́ nílùú wo. ní Abẹ́òkúta. nílùú Abẹ́òkúta. nílùú Abẹ́òkúta lódò ẹran ṣàjẹ́. torí àwọn èèyàn máa ń dà láàmú pé akọ̀dá kọ àdúgbò kan a ṣe póòsì kan ẹnìkan ní yàrá mọ́ṣúárì pé bó ni yàrá mọ́ṣúárì wà ṣé Ilé Ifẹ̀ ló wà ní àbọ̀yọ́ àbẹ́kìtì ìlú wo ni. ṣàjẹ́ lókè ṣàjẹ́ ní
ibi Démọ́lá mechanic. Démọ́lá mechanic tó máa ń ṣe bàbá tó ti dolóògbé yẹn. bẹ́ẹ̀ni tó ṣe mechanic mọ́tò trailer ṣe níbi ilé yẹn nílẹ̀ yẹn wà. so ìgbà tí àdẹ̀ra bẹ́ẹ̀ ibi tí mọ́tò tá a máa ń gbé mọ́tò wọlé tó máa ń já material sílẹ̀ màmá church yẹn ó dé pa ó kọ́lé sí ibẹ̀ kó tó di pé ààrẹ ilé pé mọ́tò gbọdọ̀ wọlé mọ́ kó tó di pé ààrẹ ilé bọ̀bọ̀ yẹn ìgbà tí mo wá dé omi Kábírù ọ̀nà tí máì filẹ̀ ni màmá yìí ti kọ́ ilé sí church wọn náà kọ́ sórí àpàtà wọn tó ti dí ọ̀nà yìí pa lónìí àkòsí nǹkan tó ń fẹ́ bá wọn sọ pé tó pẹ́ tó talẹ̀ fún wọn gan ti kú so ẹni yẹn ló lè bá wọn sọ̀rọ̀ pé ó dẹ̀ ti kú ok nígbà tí ó pẹ́ lẹ́yìn ilẹ̀ pín ilẹ̀ yẹn fún wọn. èmi mo pín kí máa yẹn tó kú ẹ tó talẹ̀ fún ọ náà. gẹ́gẹ́ bí sọ̀fíọ̀ àbí bíríkìlà ok ẹ̀yin lẹ wá pín. èmi mo pín ok èmi mo pín so máa yẹn náà wà bẹ́ẹ̀ gbà yẹn máa tó talẹ̀ fún ọ náà iwájú ilé Kábírù ló kọ́lé sí ẹgbẹ́ làwọn náà mẹ́tẹ̀ẹ̀ta jọ wà. ok so ìgbà tí máa yẹn ti wá kú ni Kábírù wà ní òun lè bá sọ nǹkan kan máa yẹn ti kú ó wá ní afẹ́rẹ́ ibẹ̀ yẹn ó wá nílò ní mo wá sọ nítorí pé ọmọ yẹn máa ń fún mi lówó iṣẹ́ lẹ̀ ni kó tó ra materials ìgbà bá ti ra materials àwọn pè mí pé kí n wá bóun ṣe iṣẹ́ yẹn òun ti ra materials máa dẹ̀ lọ bá a ṣiṣẹ́ ó wá ní mo fẹ́ bóun rẹ́ bẹ̀ yẹn ó wá ló bí oṣù kan mi wá rí mo wá ní Ṣàjì high school mo wá ní kébì ó jẹ́ kí n wá bẹ̀ iṣẹ́ yẹn mo wá ní station lòun ti ń bọ̀ yẹn pẹ̀lú màmá yẹn gan fa wàhálà ń bọ̀ ń fa wàhálà station náà ti jọ bọ̀ kí ló ṣẹlẹ̀ ó ní ń bọ̀ ń fa wàhálà station àdátán ló náà kóra wọn lọ́ngbà yẹn ó náà ń bọ̀ ń fa wàhálà. àdátán lábẹ́òkúta so aṣọ àsọ̀rọ̀ yẹn ṣá ibẹ̀ lè pẹ̀lú bàbá yẹn ti sọ̀rọ̀ mọ́ ó kàn wá di ìjọ èmi wá lọ ṣẹ́ níta níjọ́ Saturday mi wálé ìgbà tó di fẹ́rẹ̀ níjọ́ Sunday níyàwó mi pè mí pé Kábírù kú kẹ̀ ṣé ó sì kíni abonazen tí lọ́kadà ló ń gùn ó ní kò sí kò ní accident o pé ó kàn dìde kù ní ìgbà tí mo dẹ̀ débẹ̀ mo dẹ̀ ti bá wọn èrò rẹpẹtẹ lóòótọ́ gbà mo dẹ̀ débẹ̀ mo ti bá òkú Kábírù màmá yẹn náà tó tún kò sí ló fi gbá bẹ́ẹ̀ tẹ́tẹ́lẹ̀ tí ẹ pé wọn lè dá kọjá ìgbà tó wà lọ kan páàn mímọ ìgbà tó kọ páàn yẹn ìgbà tí mo débẹ̀ mo bó òkú Kábírù ní tí ẹ̀jẹ̀ ń yọ ní gbogbo ojú ẹ̀ títà fi gbé dé mọ́ṣúárì àti tí àti ojú so nǹkan tí mo rí nìyẹn sá. irú ikú wo ló pa Kábírù. ọ̀nà ọ̀pá ni ìyàwó ẹ̀ ló wá sọ fún mi pé ọ̀pá ni o. báwo náà ṣe pa. ó ní lálẹ́ tó dé láti ibi iṣẹ́ bó jẹun tán ó dẹ̀ fẹ́ fọ̀kadà ló wá tajú kan pé wọ́n tún ti búlọ̀kù ẹ̀kúnlé yìí pé ibi tó wà lọ òun náà máa kan ìwọ̀nba tí wọ́n filẹ̀ tó fẹ́ máa bá kọjá sí ọ̀dọ̀ òun máa kan pa ni bí ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ń pariwo pé oró ìgbà tó máa débẹ̀ òun ti bá wọn crowd ní orí ẹ̀ bí wọn mẹ́rin tó ń wọ aṣọ sùtánà pé màmá gan wà ń bẹ lọ́ọ̀kan pé wọ́n níkà ìyá yẹn bọ̀ ìgbà tí màá débẹ̀ ìjọ́ kejì mi bá ìyá yẹn pẹ̀lú mo ti bí èrò rẹpẹtẹ òkú Kábírù mo bá. sọ lẹ́lẹ̀ túmọ̀ sí pé ọ̀rọ̀ pé ó digi mú igi kan ló gbé ṣubú kò jọ bẹ́ẹ̀. wọ́n ní ó ń kan igi yẹn lọ́wọ́ náà ka mọ́ ibẹ̀ bí ìyàwó ẹ̀ ṣe sọ ó ń kan igi yẹn mọ́lẹ̀ ìṣó yẹn gan wà nílẹ̀ lẹ́ńbẹ̀ tá a bá ibẹ̀ ni wọ́n gbé ti gbà á lọ́rùn. bẹ́ẹ̀ náà ka mọ́ àbí di gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ ṣe sọ gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ ti sọ. ọ̀dà ẹ jẹ́ mi bóun bàbá tí wọ́n wà ẹ bá mi ti máìkì yẹn sí wọn. bàbá ẹ kálẹ́. kálẹ́ o. ẹ sọ̀rọ̀ sókè. ẹ sọ̀rọ̀ sókè. ẹ kálẹ́ ọmọ Nàìjíríà o. ó yá kí lorúkọ yín. Ṣáídù Yìnáyè lórúkọ mi o. bóò ló ṣe ṣẹlẹ̀. àbúrò mi ni ẹni tí aṣọ́ọ̀ṣì pa o. àti lè sọ pé òun ló pa o. lásìbọn mọ́ mi ṣé wá. mo pé òfin ìlú yìí àwọn ò tí ì lè sọ pé ìyá ṣọ́ọ̀ṣì ló pa ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ láàrin wọn. nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn ni pé ẹni tó talẹ̀ fún àbúrò mi ọ̀rọ̀ ọ̀nà òun ló da ìjà láàrin tòun ìyá ṣọ́ọ̀ṣì òun ló bẹ̀rẹ̀ nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ó pè mí ó ní bọ̀dá mi mo ní ẹ ó ní kí n bọ̀ ó nítorí pé mo wà ń bẹ̀ nígbà tí ṣèyí máa ta ilẹ̀ fún òun ṣèyí lórúkọ ẹni tó talẹ̀ fún àbúrò mi jẹ́ nígbà tí mo dẹ̀ débẹ̀ mo dẹ̀ sọ fún ìyá ṣọ́ọ̀ṣì mo ní ọ̀nà ní bí báyìí o ẹ gbọ́dọ̀ kọ́ kíní o ó ní òun máa kọ́ ó dẹ̀ hàn sí àwọn baálẹ̀ kan wà Òkè-Àrẹ́gbà ló ń gbé ó hàn sí baálẹ̀ yẹn náà dá sí àwọn ọkọ mi àwọn landlord association mi ò mọ ibi tí wọ́n ti wá àwọn náà yọjú wọ́n ní ibi báyìí
bẹ́ẹ̀ ni kí aṣọ́ọ̀ṣì mú ilẹ̀ èdè kó fi ọ̀nà díẹ̀ lẹ̀ fún Kàbírù. Ìgbà tó wọn bá lọ ìyá ṣọ́ọ̀ṣì àtún gbé wàhálà míì dì títí Kàbírù sáà kò dé inú ilé yẹn. Ìjọ tí Kàbírù wá kó dé inú ilé yẹn ìyá ṣọ́ọ̀ṣì ò sùnmọ́ jù pẹ̀lú Kàbírù o. Ó tún wá rún ó tún bó ṣe pè mí lórí fóònù. irú àìsùnmọ́jú bíi báwo ni. Wọ́n tún ìyá ṣọ́ọ̀ṣì ìyá ṣọ́ọ̀ṣì wá ń kí pé ó ṣe pè mọ́jú ni. Ẹ́? Ó ṣe pè mọ́jú ni. Ìyá ṣọ́ọ̀ṣì ó ṣe pè mọ́jú ni. Mo dẹ̀ sọ fún àbúrò mi kó má dá lóhùn. A ṣe ní bàbá má wọrí, a ṣe ní bàbá. Bẹ́ẹ̀ nígbà tó wá di pé ìtàn ṣe gbẹ̀yìn kémi tó travel, ó ní ti baálẹ̀ ẹnu, ó ní ti àbúrò mi, ìyẹn Kàbírù yẹn, ìtàn pa yẹn, èmi náà wà ń bẹ̀. Ìyẹn ìtàn ṣe gbẹ̀yìn kémi tó travel yẹn. So ìyá ṣọ́ọ̀ṣì rẹ̀ máa dáhùn pé òkè láti èní lọ, ibi tẹ́ sọ pé kó ń wó lójú ọ̀nà yìí òun á wo, ilé ẹran yìí òun á wo, òun á fi ààyè yẹn lẹ̀ fún Kàbírù láti wọlé. Mo dẹ̀ travel. Bẹ́ẹ̀ nígbà tó díjọ́ Thursday tó kọjá yìí ni mo dé sábẹ́kúta. Mo ṣe pé àbúrò mi nìyẹn, ẹ̀ ló mo ti dé o. Ó dẹ̀ wá rí mi níjọ́ Saturday. Ó di nǹkan bíi aago 4 ó ti dé sọ́dọ̀ mi. Títí tòsí ìsìṣà ó ní ẹnìkan rán òun iṣẹ́. Ó ní òun fẹ́ lọ jíṣẹ́ yẹn lítòkù. Mo ní òkè, mo ní tó bá lè gbà bí tó bá ń bọ̀, èmi náà wá wò ẹ̀ ní inú ilé. Mo dẹ̀ rí tí ẹ̀mí ò rí. Èmi tí mo ti ṣe wàhálà títí tó ti sún, mo ti wò pé bá díjọ́ kejì máa lọ rí níjọ́ Sunday. Mo dẹ̀ sùn. Bí ọmọ mi ṣe sáré wá bó ṣe pè mí nìyẹn. Dádì mi, mo ní yẹn lórí fóònù. Kí ló ṣẹlẹ̀? Ó pè mí dà ìgbà tí máa wá aago táǹgbà yẹn. Ó ti ń lọ bí tó 11 alẹ́. Dádì mi, ìyá Àánú pé ń sìn o, wípé ìbọ̀dà Kàbírù wọ́n ti pa o. Ta ló pa? Pé ìyá ṣọ́ọ̀ṣì pé ká máa bọ̀. Eré la gbé débẹ̀. Ìgbà tá a máa fi débẹ̀, àwọn èrò ti pọ̀. Ó bẹ ìyá ìgan, a ò rí mi ò rẹ́ anybody. Bẹ́ẹ̀ tí àwọn èrò ni mo rí. Mo ti bá òkú àbúrò mi ní ẹ̀gbẹ́ fẹ́ǹsì yẹn. Ara mi bọ́. Mo tún sáré padà. Mo ní òkè ẹ̀ máa tó ṣẹlẹ̀. Èmi ò tí ì gbà pò òkú. Ẹ jẹ́ ká sì try ẹ̀ náà bóyá a ò rí mọ́tò. Kò sọ́kadà. Ọ̀kadà ò ṣe é gbé. Títí. Àwọn wá sọ fún mi, wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ ní pé báyìí fẹ́ ṣe. Ká máa sọ fún ìyàwó ẹ̀, mo ní kó kọ́ máa wọ̀rí. A kó lọ sùn ní family house wa, kọ́ mú lọ sí family house wa ní Ṣàjẹ́. Ibẹ̀ ni ìyàwó wà. Ìgbà tó di ilẹ̀ mọ́ ni mo ṣẹ̀ wálé. Mo wá sọ fún un, kò sí tó fẹ́ ṣe o. Nǹkan tó sọ fún mi ó ti ṣẹlẹ̀ o. Mi ò fẹ́ sọ fún ẹ lóru yẹn ni o. Ẹ jẹ́ nǹkan tí mo rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yìí lágbára. Ó lágbára o. Níbo ni ìyá ṣọ́ọ̀ṣì wà báyìí? Ó wà níléèwé ẹran. Níléèwé ẹran. Bẹ́ẹ̀. Kí ni ohun tẹ́ ẹ fẹ́ káwọn ọmọ Nàìjíríà ò ṣe? Mo fẹ́ kọ́ ọmọ Nàìjíríà ràn mí lọ́wọ́ ni o. Nípa kíni? Nípa ìdájọ́ òdodo ni o. Torí pé nípa àdájọ́ òdodo. Eléyìí ó ṣọ̀rọ̀ pé kiri kan ló dì mọ́. Wọ́n ká àwọn èèyàn gẹ́gẹ́ bí ohun tẹ́ wí. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ nǹkan tí mo gbọ́. Ẹ jẹ́ ń gbóhùn ìyàwó, ẹ bá ń gbé fóònù sí ojú ìyàwó, ẹ bá ń gbé kámẹ́rà yẹn. Ìyàwó, nígbà tí nǹkan yìí ṣẹlẹ̀, sáwọn èèyàn ló padà sọ fún ọ wípé àwọn láńgbájá ló fún ọkọ rẹ̀ lọ́rùn pa àbó fojú ara rárá rẹ̀. sà, mo wà nílé. Ó fojú ara rẹ̀. Bẹ́ẹ̀ ni sà, èmi fún ara mi ni mo jáde nígbà tí mo gbọ́ ariwo tó pa yẹn. Èmi fún ara mi ni mo jáde. Nígbà tó wá jáde ń kọ́ kí ni tó padà rí? Mo padà rí àwọn ọkùnrin 4 pẹ̀lú gámẹ́ǹtì. Òun ni mo bá ń bẹ̀. Bẹ́ẹ̀ ni pẹ̀lú ìyá aládùúrà ó wọ níkà ó dẹ̀ dé fìlà blue pẹ̀lú aṣọ armless ní pé kí wọ́n lù kọ́ fọ́ ojú ẹ̀ fóun ẹlù kẹfọ́ lójú. Ṣé sport yẹn náà ni ọkọ rẹ̀ kú sí? Bẹ́ẹ̀ ni sà, ibẹ̀ ló kú sí lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹsẹ̀kẹsẹ̀ ní mi lè dáwọ́ mi lè dáfà, gbogbo ojú ẹ̀ sì ń wa mi lẹ́sẹ̀kẹsẹ̀. Ibẹ̀ ni mo sì bẹ̀rẹ̀ sí ní pariwo. Ibẹ̀ yẹn gangan ló kú sí lẹ́sẹ̀kẹsẹ̀. Gbé kúrò ńbẹ̀. Èmi náà mi ò lè dá gbé, mi mọ ohun tí mo lè ṣe. Ibẹ̀ ni mo sì bẹ̀rẹ̀ sí ní pariwo kí gbogbo àwọn èèyàn jáde. Nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀, àgọ́ ọlọ́pàá ò lẹ lọ? Àdàtọ̀ ni. Ẹ lọ rìpọ́ọ̀tù lágọ̀ọ́ ọlọ́pàá. Bẹ́ẹ̀ ni sà. Ṣé statement tó kọ sọ nísìn? Bẹ́ẹ̀ ni. Òun náà ló kọ sínú ìwé tó kọ Bẹ́ẹ̀ ni sà.
ìpè òkè o àwọn èèyàn mẹ́rin mo bá bẹ́ẹ̀ ni tí wọ́n ń ga ọkọ mi lọ́rùn bẹ́ẹ̀ ṣó ni kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni sà. bó ní àwọn tí ẹ fura sí wà báyìí nìsín wọ́n sì wà léléwéran àtìyá àti ìyá àwọn olóńgbẹ léléwéran. ìyá pẹ̀lú ọmọ òun ni wọ́n sì rí mú kò sí ìjẹ́wọ́ àwọn tí wọ́n jọ pa. ṣé wọ́n pa ọkọ rẹ̀ ó Bẹ́ẹ̀ ṣojú ni. orí wọn báyìí. ó ṣojú mi omi tó sì fẹ́ fi fọ̀kadà ó sì wà ní ẹ̀gbẹ́ ilé wa ń bẹ̀. wọ́n fẹ́ fi fọ́ bẹ́ẹ̀ ni sà kó tó di páwọn èèyàn dé. bẹ́ẹ̀ ni sà. nígbà tó wá fẹ́ fọ ọ̀kadà yẹn kí ni tó padà ṣẹlẹ̀. ohun tó padà ṣẹlẹ̀ ni pé ó tajú kan lọ́ọ̀kan wá òpa yáládùúrà tó ti ṣe páànù sí òkè sí bíbá ó dẹ̀ lọ sí ìsàlẹ̀ ó lọ wò ìgbà tó ń padà bọ̀ wá ní àpé yáládùúrà ti ṣe òkè yẹn tán òun pè bọ̀ kó close sí ibi tí wọ́n máa gbà kọjá sí bíbá yìí o ní pé òun máa kó igi síbẹ̀ yẹn ní alẹ́ yìí o ó dẹ̀ lọ kó igi a ní igi kan lórí àpáta ó lóun máa lọ kó igi yẹn síbẹ̀ èmi dẹ̀ wà nínú ilé mò ń fún ọmọ mi lóúnjẹ àwọn ẹ̀gbọ́n ẹ̀ ń wẹ̀ nínú ilé ìwé wa nínú ilé wa ń bẹ̀ mo kàn ṣe máa gbọ́ mo kàn gbọ́ ariwo oró àwọn àpò oró kẹ̀ níbo tí mo máa sáré jáde báyìí ni mo bá ọkùnrin mẹ́rin pẹ̀lú ìyá aládùúrà ẹnu dáadáa kẹ́ fọ́ ojú tó fi ń rí pé òun yọ ọ̀nà kan sí ibà ṣó máa ní kó o má wàá wò nǹkan ohun tó ń gbé síbí báyìí ni ẹnu dáadáa kẹ́ fọ́ lójú. àdúgbò yẹn náà lòun náà ń gbé. bẹ́ẹ̀ ni ọjọ́ pín ilẹ̀ fún àtọkọ mi ni. ó dáa ohun tá a ṣe rèé ó lágbára ọ̀rọ̀ yìí lágbára àwọn ò tí ì nígbàgbọ́ ṣùgbọ́n mo nígbàgbọ́ pé àwọn ọlọ́pàá òṣìṣẹ́ wọn dá àyè tó lápẹẹrẹ ṣùgbọ́n gbogbo ohun tẹ́ ẹ gbọ́ lẹ́nu arábìnrin yìí ẹ tọ́jú ẹ̀ sọ́wọ́ òsì tẹ́ bá fi sọ́wọ́ ọ̀tún a lè fi jẹ nǹkan mi. ọlọ́lá jùlọ gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún bàbá ẹ kàn bá wa rí sọ̀rọ̀ yìí àwọn ò tí ì lórí bẹ́ẹ̀ o a sì sọ pé ò rí bẹ́ẹ̀ ẹ kàn bá wa rí sí i. kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ọ̀gá wa Lámùtú Abíọ́dún bàbá ẹ dákun ẹ bá a rí sí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí ẹ bá ń pín tó fi dé gbogbo ọ̀dọ̀ àwọn èèyàn àwọn ò rórí bẹ́ẹ̀ o ṣùgbọ́n ọlọ́pàá ní ó ṣeṣẹ́ ìwádìí tó jẹ́ iṣẹ́ ìwádìí tí ó dé ìsàlẹ̀ àwọn ọlọ́pàá ló lè ṣe ṣùgbọ́n obìnrin yìí wá ohun tóbìnrin yìí sọ fún wa ni pé òun rí àwọn ọkùnrin mẹ́rin pẹ̀lú ìyá aládùúrà ìyá ṣọ́ọ̀ṣì tí wọ́n gá ọkọ òun lọ́rùn gẹ́gẹ́ bí ohun tó wí tí gbogbo wa sì tá a gbọ́ ẹ dákun torí Ọlọ́run bá torí òní kan torí ọ̀la ni. ẹ̀ló ẹ̀ka lẹ́sà àmín ìdẹ̀ra Olúwa láti bodè olúdé àmín. àmín o. wọ ọmọbìnrin yẹn ní pé ṣé kò sẹ́ni kankan lásìkò yẹn ó ti tóbi fún yẹn tí kò sí ẹni tó lè pé tó lè kó lè parí pé tí wọ́n lè yọ. wọ́n ní gbogbo ìgbà tẹ́ ń pariwo yẹn ṣẹ́lòmíín wà tó jáde sí i. kò sí ẹnì kankan tó jáde sí mi kò sẹ́ni kankan tó jáde sí mi torí àwọn àtiwọn náà lájọ wà ládùúgbò bí mo ṣe pariwo tó ibù gan ohùn mi ṣe là ni mo ṣe lè sọ̀rọ̀ jáde báyìí ni mo ye pariwo tí mo bẹ̀rẹ̀ sí ní pariwo sáré sísì sáré sọ́tún kò sí ẹnì kankan nítorí àwọn mẹkáníìkì ló wà ládùúgbò wa tó bá dẹ̀ ti tó bíi 6 or 7 kálukú ti close ó ti lọ. kò sí ẹ tún ọ̀rọ̀ yẹn sọ kò sẹ́nì kò kankan. sí ẹnì kankan. ẹlòmíì ẹ kalẹ̀ kí lorúkọ yín láti sábò yà ọ̀rọ̀ rí. ọlọ́run má jẹ́ àbẹ̀rẹ̀ àmì o. ọlọ́run arọ ọmọbìnrin yẹn lójú o tóbi nìkan dá lórí ọ̀rọ̀ yẹn o ilé ìbílẹ̀ ó lágbára o. ẹ ṣeun ẹlòmíì ẹ kalẹ̀ ọ̀rọ̀ rí o. gbára o. ó ní jagbára lọ. ẹ̀rí bí nàìjíríà ṣe rí ká tún máa jẹra wáyà ẹ wò àfi sí o bàbá fún yín ṣe o. àmín. ẹ ṣeun ẹ káalẹ́ sà àmín. ó yá.
ìyá ìdí wípé ìjẹ́ nígbà tí màmá yìí ti ń bá wọn fa wàhálà ìjọ́nà rìpọ́ọ̀tù ní pẹ́tọ̀ màmá yìí wọ́n fẹ́ ṣèkì láì ọkọ àwọn tó ìjọ́nà rìpọ́ọ̀tù bẹ́ẹ̀. wọ́n ní ṣe lọ rìpọ́ọ̀tù ní police station. bẹ́ẹ̀ ni ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́kọ mi ti lọ rìpọ́ọ̀tù ní police station. ẹni kò fi ilẹ̀ fún ọlọ́run pé kò fi wúmọ̀ yẹn lẹ̀ fún ọlọ́run títí tá a fi kó débẹ̀ náà tó ṣàfihàn pé ó náà lòun máa rẹ́yìn ẹ̀ kóun lòun máa gbẹ̀yìn ó dìgbà tóun bá pa á ó dẹ̀ wí bẹ́ẹ̀ náà ó ṣe bẹ́ẹ̀. so rìpọ́ọ̀tù yẹn ń bẹ nínú ẹlòmíì yẹn kalẹ̀. bàbá wa ká ṣe kámọ̀ ìkàlẹ̀. àmì o àmì. tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ tó bá jù bẹ́ẹ̀ ẹ̀yìn ọ̀pẹ̀ táwọn tó fi wọ́n bá ṣiṣẹ́ wọn bí tẹ́lẹ̀ ẹ̀yìn ọ̀pẹ̀ lẹ́gbẹ̀ẹ́ á tẹ̀lẹ̀ fún wọn. ẹ ṣeun ká ṣe kámọ̀. hello ẹlòmíì yẹn kalẹ̀. hello misa. ó yá aṣíwájú. àmì. wọ́n ní ṣé òsì lálọ́ra station ládùúgbò yẹn jẹ́ fún òkú wa létí. landlord transition wà gbogbo wọn náà ni wọ́n ti dá sí ni wọ́n ti yanjú ẹ̀ sí pé kíyà yẹn fi ọ̀nà lẹ́ǹgbà yẹn títí kò fi sílẹ̀ náà gbogbo wọn ni wọ́n ti dá sí. páànù ló kọ́kọ́ sí bí ojú ọ̀nà yẹn tẹ́lẹ̀ pẹ̀lú kálópì ìgbà táwọn ọlọ́pàá ṣiṣẹ́ wọn tó lóun ti gbọ́ nǹkan tí wọ́n sọ tọ́ṣẹ́ wàá tún kúrò ńbẹ̀ ó wá lọ mọ blọ́ọ̀kù gangan ó mọ blọ́ọ̀kù gangan ó fi kọ́ ilé ó ṣẹ̀ wà gbé bẹ̀ gangan náà mà. ọ̀yẹ́ wà. gbogbo wọn wà lé. wọ́n sọ kọ́ ó nídìí tó jẹ́ wọ́n rí fídíò ẹ̀ tí mo débẹ̀ débi fún àníyà ṣé láàrin ìgbà tẹ́ bẹ̀rọ̀ yìí náà lọ́mọ yẹn rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sà ọmọ yẹn ò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni sà àti last year yẹn kò mọ àṣà wọn tọ́jú ẹ̀ lóríṣiríṣi gbogbo nǹkan tó yẹ kó fún a tún dá padà sílé lẹ́yìn tá a tún gbé padà sílé ni wàhálà yẹn tún bẹ̀rẹ̀ a tún padà sí general hospital náà ó ṣàṣe test fún ọkọ̀ ògùn fún wa ọkọ̀ oúnjẹ fún still náà dókítà yẹn ní kò yé òun pé gbogbo nǹkan tí ó yẹ kóun ní ká lọ ṣe pé gbogbo ẹ̀ láti ṣe ìgbà tó sú wa òun ni àlọ́ mọ́ àwọn èèyàn náà tún ń sọ nǹkan fún wa lóríṣiríṣi tí a tún ń ṣe still náà kò sí ara ọmọ yẹn náà kò lè dá jókòó ọmọ 1 year 3 months kò lè jókòó kò lè ojoojúmọ́ báyìí gbé ní wàhálà làwọn ló máa ń fún mi ṣe kò kí ń sùn kò kí ń ṣeré ojoojúmọ́ báyìí gbé ni kò lè jókòó ara ẹ̀ ò dúró látìgbà tọ́rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ adẹ̀gbà fọ́lọ́run náà bẹ́ẹ̀ a tún bá gbogbo ẹ̀ lọ. kó tó di pé ti bàbá àwọn ọmọ yìí tó wá ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni sà. ayé bó o bá doyin ọmọ tàbí bó o bá di odò má gbé mi lọ. bẹ́ẹ̀ bá rí àbígbẹ̀yìn obìnrin yìí ọmọ tí nǹkan kan ò ṣe ẹ mọ àwọn ọmọ tí máa ń dà lọ́mọ tá a bí tá a mọ̀ kó ń ṣeré ara rẹ̀ wà òkè ṣàdédé lẹ́ẹ̀kan náà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ nǹkan yìí ọmọ wa di ẹni tó ń dà ẹ má bínú torí ọlọ́wọ́n bá o ọmọ wa di ó dàbí ìdẹ̀jọ́ tó ń fúlù áùsítàgà fúlù láàyè ẹ dákun ẹ má bínú bó ṣe lè yé yín nìyẹn o. ayé burú ebi ò pé ìyá yìí ni o ṣùgbọ́n àjẹkẹ́ lánàá ọmọ kú lónìí bó ṣe máa ń wáyé lọ́sọ̀ọ̀sẹ̀ nu oríṣiríṣi lẹ máa ń gbọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ Akínlágún Òkèrèkú ẹjẹ́ ń gba kọ́ọ̀lù bàbá Akínlágún gbogbo Òkèrèkú ẹjẹ́ ń gbọ́ ohun tí bàbá fẹ́ bá sọ. ẹ dákun torí Ọlọ́run ọ̀rọ̀ yìí lágbára mo sọ fún yín pé tẹ́ ẹ bá rí ààyè tí ọmọ àbígbẹ̀yìn obìnrin yìí wà ó lágbára o. mẹ́wàá ń ṣẹlẹ̀ lókè ìpẹ̀dá nìkan ní òfúyè sí ẹnìkan ti kọ́kọ́ kú talẹ̀ ní tó kọ́ kú yẹn. ẹni tó talẹ̀ fún wọn ìgbà tẹ́ni tó talẹ̀ fún wọn kú òun ló gbógun dìde. ẹni yẹn ló kọ́ kú. bẹ́ẹ̀ ni sà. hello ẹ káalẹ́ o ẹlòmíì hello ẹ káalẹ́
ẹ káalẹ́ o Ọlọ́run ló tù. Ẹ bá ń fojú ọmọ yẹn hàn, ọmọ tá à ń sọ ń parí ẹ kàn bá ń fojú ẹ hàn, àbí gbẹ̀yìn ẹ ò bá wọn lọ́mọ tí nǹkan kan ò ṣe ẹ kàn máa bá wọn ojú ẹ lọ́mọ tí nǹkan ò ṣe ẹ kò sí nǹkan sọmọ yìí tẹ́lẹ̀ o, ẹ bá ń fojú ẹ hàn dáadáa, ojú rẹ̀ ni ẹ bá ń fi hàn. Torí àáfẹ́ náà gbìyànjú àti dágbére díẹ̀díẹ̀, ṣùgbọ́n ètò yìí ò tí ì lè parí lónìí o, a sì ń tẹ̀síwájú ni. Ọlọ́lá jùlọ gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún, ẹ dákun ẹ bá gbá àwọn ìgbésẹ̀ tó pọ̀, ẹ ń ṣe o, ẹ ń gbìyànjú, omi lè pọ̀jọ kà lọ. Speaker of the House of the State House Assembly, bàbá àwọn ẹlẹ́mìí dé, ẹ bá gbá àwọn ìgbésẹ̀ tó pọ̀. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn bọ̀dá wa Abíọ́dún Alámùútú, ẹ dákun ẹ bá gbá àwọn ìgbésẹ̀ tó pọ̀, àtàwọn alẹ́nulọ́rọ̀ nípínlẹ̀ yìí. Ètò yóò tí ì lè parí sí, ẹ má bá mi ṣí ẹ̀ kẹ́ má bá dá káàkiri tí ìdájọ́ òdodo tí ó fi wà. Eléyìí ò ń ṣe pé ẹ mọ̀ kí tó bá sọ pé ṣe ló di nǹkan mú ló ṣubú, wọ́n ní kò sẹ́rìí ńbẹ̀, ṣùgbọ́n obìnrin yìí sọ bóun bá dé kóòtù bàbá ní ó fi bíbélì sọ, ẹ̀sìn wo ló ń ṣe? Kristẹni. Bàbá ní ó fi bíbélì sọ̀rọ̀, ó sọ pé lóòótọ́ wí tí wọ́n ń ga ọkọ̀ ẹ̀ lọ́rùn kó tó di pé ní ẹ̀bọ̀. Lẹ́yìn tó túbọ̀ sí pé tó bá rí pé ọ̀nà bá jáde lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́jọ́ yẹn, kí ni ó padà ṣẹlẹ̀? wọ́n máa pẹ̀mí náà nítorí kò sí èèyàn kan ládùúgbò. Bí aago mélòó là ń sọ yìí? Ní nǹkan bí aago 11 láàárọ̀, ní alẹ́. lálẹ́ bí aago 11 àdúgbò ti dà. Gbogbo kò tọ́ lọ́wọ́ bá ní, torí ọkọ rẹ̀ ṣé ò lọ́kọ rẹ̀ ń ṣe? Ọ̀kadà ló ń gùn. Ọ̀kadà yẹn ló fẹ́ gbé wọlé. Bẹ́ẹ̀ ni ó fẹ́ fọ ọ̀kadà yẹn ni. Ó fẹ́ fọ ọ̀kadà lẹ́yìn. Ẹja máa lọ rí lálẹ́ òní. Ẹ bá bá ń yọ̀ọ̀dá àwọn èèyàn wọ̀nyí. Lórúkọ gbogbo ayọ̀ tá a jọ ṣẹ́pọ̀ lónìí, Tóbi Tọ́ọ̀ṣì wà nù ilé. Mo dúpẹ́ lọ́wọ́ kọ́pà àjọṣètò lónìí ni. Gòkè Balógun àjọṣètò lálẹ́ òní ni. Ọ̀rẹ́ Olúwa àjọṣètò lálẹ́ òní ni. Adébáyọ̀ Ìdòwú àbúrò Olúwo ń jọ̀gá gẹrẹmẹjẹ, ọmọ mi ọmọ ọdún òun náà wà nílé. Ọlọ́wọ́ ọ̀tún mi òun náà wà nílé ń bí lónìí. Abdulhakeem Babátúndé Ìmọ̀borí Làkúndúdú àjọṣètò ni. Ẹja máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́. Kí ni fún ni mú? Bẹ́ẹ̀ náà ọmọ mi àbúrò mi, ọmọ ọdún náà, ọmọ àlùbáríkà, humble presenter Olúṣọlá Ògúnṣọlá, òun náà wà nínú ilé láàárọ̀ yìí. Adéyínká Ògúnyínká, humble presenter, ẹ gbádùn ẹ̀ nífẹ̀ẹ́ láàárọ̀ la. Ètò rẹ̀ yẹn ó tún lágbára jù, ẹ pàdé ẹ o. Aago mélòó ni ẹ bá ń fún máìkì? Ìgbà wo ló bẹ̀rẹ̀ lálẹ́ láàárọ̀ la? Láàrin ìṣẹ́jú kan, ìgbà wo ló bẹ̀rẹ̀? Gbéra ńlẹ̀ ni. Gbéra ńlẹ̀ la pètò. Láago 5 ní àjí títí di láago 6 àbọ̀ fi lò. Táago 6, wákàtí kan àtàwọn. Wákàtí kan àbọ̀ ni. Ìwọ Ọlọ́run fi gbogbo àkókò yẹn fún. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀, Gbogbo kì í ṣe èèyàn. oko wọn ó dìde, àwọn igi oko wọn ó dìde, àwọn ẹyẹ tí ń fò lójú ọ̀run, ẹja ojú omi wọn ó dìde láti pọ̀ ẹ. Ọlọ́run á gbà bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Àmín. Ẹja máa lọ lálẹ́ òní. Fọ́sùnlé Mákindé lórúkọ tèmi, ọmọ ayé tí kò gbọdọ̀ pàtàkùn gbọdọ̀ gbélé. A ó pàdé láàárọ̀ ọ̀la o. Àká nọ́mbà tẹ́fì náà bàbá yẹn lọ́wọ́ sí, òun náà ni 12 25 21 66 74. Access Bank ní Fọ́sùnlé Mákindé Ìṣọ̀lá 12 25 21 66 74. Ẹja máa lọ lálẹ́ òní. A pàdé, mo kí ọ Gbọ́láhàn Adéwùsì, ìpàdé wa bí ẹni bí adùn, ó dọjọ́ mẹ́jọ, ó dàárọ̀.